àfa Saheed n ta fi aka ètò yìí lẹ̀ ẹ mọ̀ bu ẹnì kankan mọ́ mo fọlọ́ mi ẹ mọ̀ bu èbú mọ́ ẹ mọ̀ bu ẹnì kankan mọ́ kásì má ṣe pé mọ́ ẹ mọ̀ ṣe pé mọ́ mo fọlọ́ tó lẹ̀ mí ẹ dákun ẹ mọ̀ bu ẹnì kankan mọ́ ẹ mọ̀ ṣe pé mọ́. ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí o ẹ share fídíò yìí kó dé gbogbo ọ̀dọ̀ àwọn àáfàá kó dé gbogbo ọ̀dọ̀ àwọn mùsùlùmí káàkiri ọ̀dọ̀ àwọn àáfàá ńláńlá nílẹ̀ Yorùbá kí ló dé wọ́n ní láti mọ̀ dájúdájú pé olóyè Sunday Igboho òòṣà ò sí nídìí àbòsí o olóyè Sunday Igboho òòṣà ò sí nídìí ká máa bú àwọn àáfàá ńláńlá ká máa sọ̀rọ̀ gbá wọn ká máa sọ̀rọ̀ àlùfàǹṣà sí wọn olóyè Sunday Igboho òòṣà ṣàlàyé ìdí tí wọn ò ṣe lè bú mùsùlùmí kankan tàbí àwọn àáfàá wọ́n sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí kódà kò ń ṣèyẹn nìkan wọ́n ní láti kìlọ̀ fún Saheed Shittu lórí ọ̀rọ̀ pé à ń bú àwọn àáfàá ẹ ní láti wo fọ́nrán yìí o kẹ́ ẹ wá rí dájú pé olóyè Sunday Igboho òòṣà ẹni àlàáfíà ni wọ́n o ẹni tí ò fẹ́ ìjà ẹlẹ́sìnmẹ́sìn ni wọ́n o ẹni tí ò fẹ́ ìdàrúdàpọ̀ ni wọ́n o àti wípé Igboho òòṣà ò sí lára àwọn tó máa ń ti àwọn èèyàn síwájú wípé kí wọ́n lọ máa bú àwọn àáfàá ṣé mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan ti ń lọ látẹ̀yìnwá pàápàá láàrin Saheed Shittu àti àwọn àáfàá ńláńlá bíi àáfàá akeugbagold àáfàá Muyideen àwọn àáfàá ńláńlá bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé lórí ọ̀rọ̀ wọn ṣẹbọ ẹlẹ́bọ làwọn kan àwọn kan ń ṣẹlẹ́bọ àti bẹ́ẹ̀ lọ gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ ó ti fi hàn dájú wípé olóyè Sunday Igboho òòṣà ò lọ́wọ́ sí pé ká máa bú àwọn àáfàá nínú fọ́nrán yìí tẹ́ máa wò yìí ẹ̀yin náà á rí i dájú position tí olóyè Sunday Igboho òòṣà tí wọ́n dì mú lórí ọ̀rọ̀ yìí ẹ já wò. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ìkìlọ̀ tí olóyè Sunday Igboho òòṣà tí wọ́n ṣe fún Saheed Shittu lórí ọ̀rọ̀ pé à ń bú àwọn àáfàá lọ́tún lósì à ń ṣépè fáwọn àáfàá à ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn à ń sọ̀rọ̀ burúkú sí wọn à ń sọ̀rọ̀ gbá wọn lórí àwọn àgbàlagbà tó jẹ́ pé yàtọ̀ sí pé wọ́n jàfà àti pé bóyá tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n lẹ́ṣẹ̀ kan tó ṣe àwọn ẹni tó yẹ ká máa bọ̀wọ̀ fún ni wọ́n jẹ́ pé wọ́n ti ẹ̀jágbà ńlẹ̀ Yorùbá ọmọ Yorùbá gidi gbọ́dọ̀ níwà ọmọlúàbí gbogbo èyí náà ni olóyè Sunday Igboho òòṣà sọ̀rọ̀ lé lórí ẹ̀já gbọ́. bú àfa kankan o ọlọ́sàbúrìjì fún mi ṣe mùsùlùmí o ẹnu mi ọgbà o ń bá àfa o ń bá àfa o jáwọn bàbá wọn máa yọ sí yẹn jẹ́jẹ́jẹ́ o ń bá àfa o mi ò bú àfa kankan o mi ò bá àfa kankan o torí mi ṣe mùsùlùmí mi ní right Christian ni mi bí n bá tiẹ̀ wá di mùsùlùmí lọ́la mi ti di mùsùlùmí báyìí Christian ni mi so mi ní right mi bẹ́ẹ̀ ni kankan o mi bẹ́ẹ̀ ni kankan bọ́n ohun tí mo ń gbọ́rú ni àfa Saheed n ta fi aka ètò yìí lẹ̀ ẹ mọ̀ bu ẹnì kankan mọ́ ọ̀rọ̀ rẹ o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìkìlọ̀ rẹ òun náà lẹ́gbẹ́ lẹ́nu olóyè Sunday Igboho ṣáà Ọlọ́run tó lẹ̀ mí ẹ dákun ẹ mọ̀ bu ẹnì kankan mọ́ ẹ mọ̀ ṣépè mọ́ ẹ mọ̀ sọ fún wọn pé wọ́n pa ní adẹ́bọ̀rú torí pé gbogbo tá a bá ṣe láyé a kúnjọ kan yìí ó ti wá lè wá pẹ́ láyé tó a pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ gbogbo tá a bá wá ṣe náà kí la fẹ́ filẹ̀ fún àwọn ọmọ wa a gbọ́dọ̀ forí ibúlẹ̀ fún àwọn ọmọ o ẹ mọ̀ bu ẹnì kankan mọ́ àfa Saheed mo fi Ọlọ́run tó lẹ̀ mí yín búra fún yín ẹ ti níyì ayé ti gbọ́ yín ẹ sì mọ àwọn tẹ́ ń já yẹn ẹ sì mọ já wọn lọ o ìyẹn mọ já wọn ẹ mọ já sẹ́ lọ ṣùgbọ́n mọ bu ẹnì kankan ẹ mọ da bu ẹnì kankan mọ́. ẹ̀gbọ́n mi ẹ̀yin kọ́ kórìíra fún wa náà tipẹ́. ó ti pẹ́ tí mo ti ń bá fún wa náà yẹn pò ẹ mọ bu ẹnì kankan mọ́ ẹ mọ ṣépè fún yàn ẹ mọ da bu ẹnì kankan ẹni tẹ́ bá rí kó sí àìdá kẹ tó bu sórí afẹ́fẹ́ báyìí ẹ kọ́kọ́ pè ẹ pè kẹ wọ́ọ̀nù ẹ pé àfa òun tẹ́ sẹ́yìn ọ̀dà ẹ lọ jáwọ́ mbẹ tí ọba wa gbọ́ ẹ jù sí gbangba bẹ́ẹ̀ mọ́ dárúkọ ẹ̀ gan ẹ wá sọ pé àwọn afáwà kan tó ti lọ dọ́gbọ̀n bá tó ti ṣe báyìí o ẹ̀yin èèyàn tó bá ti báyìí irọ́ ni àmì nǹkan tó máa ń sọ yìí. bẹ́ẹ̀ ó ti yé mi. ẹjọ ìlú Ìlọrin ìlú dáadáa ni. tó ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yàn lẹ́nu olóyè Sunday Igboho òòṣà kí lè ròyìn ẹ ti gbọ́ ohun tí olóyè Sunday Igboho òòṣà sọ lórí position wọn wípé àwọn ò sí lẹ́yìn àwọn tó ń bú àwọn àáfàá o àwọn ìbú àáfàá kankan ẹ drop comment yín lórí ọ̀rọ̀ yìí
Remember to like, share and follow us. Thanks for watching.